ó ń rúgbó bọ̀ o àwọn kan ti ní dandan lá ọba Titiloye kò yẹ nípò ọba ìlú Òró. Wọ́n ní òótọ́ lóyè ọ̀nà ẹ̀bùrú ló fi jọba. Orin ẹni tádé bá tọ́ sí oníkágbádé fún olómọ̀gbẹ́nu àwọn ìdílé tó ń jọba nílùú Òró ní ìpínlẹ̀ Kwara. Ọjọ́ ajé ọjọ́ 4 oṣù kọkànlá ọdún tá a wà yìí ó ní ìdílé tó ń jọba nílùú Òró nípínlẹ̀ Kwara níjọba ìbílẹ̀ Ìrẹ́pọ̀dùn mórí lélé ẹjọ́ tí wọ́n sì fi àáké kọ́rí pé àfi dandan lá kí wọ́n yọ ọba olóró tìlú Òró tuntun ìyún ọba Joel Ọláníyì Titiloye nípò rẹ̀. Wọ́n ní kì í ṣọmọ bíbí ààfin Òró níbi tí wọ́n ti ń jọba nílùú Òró. Lára àwọn olùpẹ̀jọ́ tí wọ́n mórí lé ilé ẹjọ́ kan tó kalẹ̀ sí Òmù-àrán nípínlẹ̀ Kwara òun láti rí Pa Adéyẹmí Michael Awótúndùn, ọmọọba Emmanuel Ọmọ́táyọ̀ Alábí àtàwọn míì níbi tí wọ́n ti ń pe ẹjọ́ tako Titiloye wípé kò tọ́ láti di ọba nílùú Òró. Wọ́n ní ìlànà tí ò bófin mu òun ló gbé orí adé ọ̀hún dórí ipò, tí wọ́n sì ń rọ adájọ́ ilé ẹjọ́ náà láti fagilé ìyànsípò rẹ̀ kí wọ́n bẹ̀rẹ̀ ìgbésẹ̀ tuntun míì láti yan ọba tuntun nílùú Òró. Agbẹjọ́rò àwọn olùpẹ̀jọ́ ọ̀hún barista Akin Akíntóyè níwájú ilé ẹjọ́ ó sọ wípé ìwádìí fìdí ẹ̀ múlẹ̀ pé ọba Joel Titiloye ó ní kì í ṣe ara àwọn ọmọ ààfin Òró níbi tí wọ́n ti máa ń jọba nílùú Òró, ṣùgbọ́n tí gómìnà ìpínlẹ̀ Kwara Malam Abdulrahman Abdulrazak buwọ́lu ìyànsípò rẹ̀ tí ó sì gbé ọ̀pá àṣẹ àti adélé lórí lọ́jọ́ 27 oṣù kẹwàá ọdún tá a wà yìí. Níbi ìgbẹ́jọ́ tó wáyé lọ́jọ́ ajé òun làwọn ọmọ bíbí ààfin Òró ti sọ di mọ̀ pé àwọn ò mọ Joel rí, wípé ó ṣeé ṣe kó má jẹ́ ọmọ bíbí ìlú Òró gan, tó sì jẹ́ pé àṣà àti ìṣe nílùú Òró kò fààyè gba ẹnikẹ́ni míì láti jọba. Wọ́n jẹ́ ó di mọ̀ pé ẹni tí ifá mú gangan ó ní ọmọọba Barrister Clement Ògúndòkun Adégbọlá, ṣùgbọ́n tí wọ́n fi ọwọ́ ọlá gbá a lójú. Nínú àwíjàre àwọn agbẹjọ́rò méjì eléyìí tí wọ́n ń gbẹjọ́rò fún ọba Joel ìyún dókítà Abdulrazak Adélọ́dún àti AS Òṣénì, wọ́n tako ìbéèrè eléyìí tí wọ́n gbé wá sílé ẹjọ́ pé kí wọ́n fagilé ìyànsípò orí adé ọ̀hún. Níbi wọ́n ṣe sọ di mọ̀ pé iléeṣẹ́ ìjọba ìbílẹ̀ tó ń rí sí ọ̀rọ̀ lọ́balọ́ba àti gómìnà ìpínlẹ̀ Kwara nìkan ló lágbára láti yọ nípò, tó jẹ́ pé igun méjèèjì ọ̀hún ni wọ́n ti gbé ọ̀rọ̀ rẹ̀ wá sílé ẹjọ́. Gbogbo ẹ̀ lọ, ibo wá ní kinní ọ̀hún padà já sí. Onídàájọ́ ilé ẹjọ́ ọ̀hún onídàájọ́ Moses Adégbìtẹ́ ti wá mú ọjọ́ 10 nínú oṣù kejì ọdún 2025 gẹ́gẹ́ bí ọjọ́ tí wọ́n tún máa gbọ́ ẹjọ́ lórí ọ̀rọ̀ ọba ìlú Òró. Ó ṣe jẹ́ pé púpọ̀ àwọn èèyàn ni wọ́n sì ń fẹ̀hónú hàn pé àwọn ò fẹ́ ọba Joel mọ́ lórí ipò gẹ́gẹ́ bí ọba nílùú Òró. Ikọ̀ Àtúntò Arére online TV yóò mọ tẹ̀lé ròyìn tó sì jẹ́ pé gbogbo àbọ̀ rẹ̀ náà la mọ̀ fún yín.